Àgbàlá Gabriel ó ti di woro sí woro. Ó ti di wọ́. Money is not yet completed. Ó dẹ̀ ní kí ọmọ yẹn máa ṣe oúnjẹ kó máa fáwọn èèyàn lówó. Ṣé ó possible kọ́ ọmọ tó sick ọmọ tí ò tí rí owó wọ́n tẹ̀ ń try láti raise owó fún láti gather owó jọ. Ó tún wá ní kó máa send owó wá máa ṣe bẹ́ẹ̀ pé wọ́n kọ́ ló ọmọ yẹn ti post a screenshot. Bàbá ní ẹ̀yin lẹ́tún fún wa lówó oúnjẹ àárọ̀ pastor ojú kòkòrò ó lè àwọn ará diaspora ló máa rí nǹkan fowó ṣe. I'm not the person that will say that ibi téèyàn bá ti ń ṣe lèèyàn ti ń jẹ yes bọ̀ kò wá kí n ṣe pé wàá ti sọ fún àwọn people yẹn pé mo fẹ́ bá yín raise owó but owó tí mo fẹ́ bá yín raise yìí percentage ní 60-40 or 70-30 or 50-50 ṣé o mọ̀ fáwọn yẹn máa ti mọ̀. wàá ti sọ fún wọn yes. wà wá bá wọn gbowó tán wà tún wá mú owó yẹn wà tún wá gbà tán lọ́wọ́ wọn wà wá render wọn useless. bóyá ṣe fún ó ṣe bẹ́ẹ̀ fún wa ṣé o rántí pé. Muideen sọ̀rọ̀. Muideen jáde àwọn èèyàn bú bọ̀ bóyá wọ́n bú gan. ìwọ náà wo ìgbà yẹn mi ò support man you because the reason is that I don't even want to know that Muideen is a bad person or not. Yes. But the fact that you as a person, you are just 30-something years. Oh, the Muideen that is over 40. Oh, then no. Olórí burúkú ni Gabriel. Kí ló ṣe fún ẹ? Pátápátá tó bá rí pé kò ṣe dáadáa wà lé lọ. Pé ó dẹ̀ tún dóyàwó ẹ̀ òun báyàwó ẹ̀ sùn. Ẹ̀yin lẹ fẹ́ yàwó fún. Ẹ̀yin náà lẹ tún gbàyàwó yẹn lọ́wọ́ ẹ̀. Ẹ sọ pé ṣíbì kan tó ti ń ta charger àti kìíní. Bọ̀bọ́ yẹn máa ń pa irọ́. Ó ń pa yàtì nínú irọ́. Ó ń pa orí burúkú irọ́. He's a very young guy. Táwọn èèyàn alólù. Ẹ̀yin èèyàn wa àwọn arábìnrin méjì yìí wọ́n ti bà ti Àgbàlá Gabriel jẹ́ o. Wọ́n ti sọ wípé olè ní Àgbàlá Gabriel. Wọ́n ní olè ní o. Wọ́n ní òun ló sọ wípé kí Muideen kí o máa ta chájà. Wọ́n ní òun ló tún gba gbogbo rẹ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìyàwó. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. Olúwa mi náà máa ń pè. Ta ló lolúwa? A ní kó ẹ mọ Ọlọ́run tẹ́ ń sìn. Ẹlòmíì ò mọ Ọlọ́run tó ń sìn. Òun pé Gabriel ní olúwa rẹ̀. The thing is that way èèyàn náà láwa gullible. We are so gullible. When it comes to religion, Nigerians no. We are terrible at it. Because why would I be calling somebody Olúwa mi? Pastor Olúwa mi. Pastor àwọn olóko. Bẹ́ẹ̀ni ṣe máa ń ronú tèmi ni pé mo believe nínú kí n jókòó kí n dẹ̀ gbàdúrà. Mo máa ń ní believe yẹn pé tí n bá jókòó tí n bá gbàdúrà. Ọlọ́run máa gbàdúrà mi. Mi ní ìdàtí ìṣẹ̀ṣẹ̀ lọ máa báyàn kan pé ẹ̀jẹ̀ òkè tó bá ṣe wá lọ báyàn èwo ni Olúwa ẹ ti wá sọ pásítọ̀ dọ́lọ́run. Wọ́n ti sọ wọ́n wá ń bọ wọ́n. Bọ̀bọ́ yẹn dẹ̀ ní diaspora fans tó jẹ́ pé. Àwọn diaspora náà ló ń fún wọn lówó. Now because àwọn yẹn ò mọ̀ pé fake pastor ni ó máa gbé. Fake ni. Ìwọ wo ti tàná náà. Àwọn tẹ́bí ń pa. Ìyá àbèjì ọmọ aráyé le ìyẹn náà jáde lánàá mo wo live ẹ ní ọ̀dọ̀ ìyá Esabod. Ìyá Esabod. Wọ́n ní pé Àgbàlá Gabriel ó gba over 20 million naira lórí ìyá yẹn. More than that. Girl yẹn dẹ̀ sọ pé iye tí ó pọ̀ jù tí máa yẹn fún was 240,000. Kíbo ló kówó yòókù sí ó lè. Sori ìyẹn náà nǹkan tó fẹ́ jẹ lóyò. Because Folúkẹ́ Dáramọ́lá ti kọ́kọ́ bá wọn gbowó. Yes, Folúkẹ́ Dáramọ́lá ti help wọn rí. Wọ́n gba over 5 million. Àkáǹtì yẹn dẹ̀ náà ń lò. Wọ́n ti gba shop, wọ́n ti gba lé, ó ti ra márúwá, ó ti ṣe everything. Àgbàlá Gabriel wá bá yín ó fẹ́. Ó fi wọ́n gba donation ni. Ìyá yẹn ló fi blow now. Ìyá yẹn ló fi blow yes. Ó fi ìyá yẹn blow. Lẹ́yìn ìgbà yẹn ló wá gbá. Ó fi ìyá yẹn blow. Máa tó kú yẹn. Mo ti gbàgbé orúkọ máa yẹn. Máa kọ́ báyìí tó ń ṣe fíìmù. Tó ń ṣe fíìmù èmi náà rántí orúkọ. Àwọn fámìlì ẹ̀ padà sọ wípé pé máa yẹn òwúlẹ̀ wà responsible tẹ́lẹ̀. Ó ṣe fi máa yẹn náà gbowó. Ó lóun fẹ́ ra lé, òun fẹ́ kọ́lé ilé yẹn náà. Wọ́n ní ilé oko, wọ́n ní oko igbó agijù táwọn èèyàn ò lè gbé ló máa lọ ra ilé 50,000 sí. Gbé wọn síbẹ̀ kò ní gba dókítà fún wọn. Kò ní tọ́jú wọn àwọn yẹn máa wá kú síbẹ̀ tó bá ti wá kú síbẹ̀. àtúwà gba donation. àtúgbà ẹlòmíì sílé yẹn because wọ́n ní pé ilé máa yẹn ìgbà tí máa yẹn kú tán ilé tán láwọn ọkọ̀ fún àwọn ọmọ ẹ sọ pé ó lé àwọn jáde. Imagine. àwọn ọmọ ẹ tó ń gbé pẹ̀lú wọn ló lé àwọn jáde. eléyìí náà sìn ó lágbára Gabriel ti fi àwọn sílẹ̀ ó ti lọ síta ó ti fà wọ́n sílẹ̀ nínú igbó ìyá yẹn tó ní stroke kò ní doctor kò lé anything no physiotherapist nothing she's just there. Now wọ́n ti wá need help báyìí sí. Folúkẹ́ Dáramọ́lá tẹ betray gbà yẹn tẹ. Òun náà lẹ padà lọ bá. Òun náà wà lẹ tí wá padà bá ń sìn. Wọ́n ti wá ṣẹ̀ṣẹ̀ donate owó fún yín again. I don't know. Ìgbà tẹ ti réyàn kan tó ń bá yín donate owó tó ń dé. Kí lẹ lọ ṣàyànjú náà sọ́dọ̀ Gabriel fún. Kí ni ẹ tún lọ tẹ̀lé Gabriel. Gebu. Wọ́n ní bí bọ́ yẹn fẹ́ ṣe fún bàbá Fádèyí olóró nìyẹn kọ́ lọ́n fọ̀rùn kẹ́ bàbá yẹn náà. Wọ́n ní bọ́n ṣe fẹ́ ṣe pé bàbá yẹn ló ní rárá.
òun ò ṣe pé torí Folúkẹ́ ló ti ń tọ́jú òun látijọ́. bàbá yẹn mo rí. ó kàn fi wọ́n gba donation lọ. ó ṣe fi mú ìdí náà gba donation. mo gbọ́ wọn náà máa ń ná ìyàwó ilé rẹ̀ náà. tí tó jẹ́ pé gbogbo aṣọ tó wọ̀ fún máa yẹn lọ́jọ́ wedding. aṣọ tó wọ̀kù ni aṣọ tí Gabriel wọ̀kù ta ló pe Gabriel ẹ̀yin rẹ̀ ẹ wá ń pè olúwa mi o olúwa mi o olórí burúkú kan tiẹ̀ sọ lórí platform lórí TikTok yìí wọ́n sọ pé ẹ gbogbo yẹn tó bá pe Gabriel kìíní kan platform ẹ̀ ló kò dẹ̀ ní dáa fún ẹ fún nǹkan tó sọ téèyàn bá lo platform ẹ̀yẹn wá ní pé kó bú yàn kó ba yé èèyàn jẹ́ ọ̀yẹ́ tó sick ó ní ìdàtí ṣe surgery ẹ̀dẹ̀ gbowó yẹn kélekélekélé lọ́wọ́ ẹ̀ ó ní ògbọ́n bó ṣe sẹ́ndì owó tó ti ń gbà lọ́wọ́ ẹ̀ wàá sẹ́ndẹ̀ sákàǹtì míì ni. wàá transfer sákàǹtì ẹlòmíì. kò sí kíní kó wá bẹ́ẹ̀. no gẹ́ yẹn kàn fẹ́ jẹ́ nǹkan tó jẹ́ ó kàn fẹ́ ó fẹ́ more ó fẹ́ wà truthful ìkan wá tún sọ pé aláìmoore ni gẹ́ ọ̀yẹn ìkàlẹ̀ lòmíì ìkànnì so bí Àgbàlá Gabriel ṣe gbowó yẹn tán tí gẹ́ yẹn bá kú náà Àgbàlá Gabriel ò ràn yín kò ràn anybody ta ló lágbàlá wèrè Àgbàlá Gabriel kò ràn yín ó kàn fi wọ́n gba donation ni inú mi dẹ̀ dùn pé that girl ó speak up ó ń ṣe business ni ṣé wọ́n lè bí ìránṣẹ́ Ọlọ́run ni ìránṣẹ́ Ọlọ́run nínú 1 million ìránṣẹ́ Ọlọ́run tó wà 10% lórí ìlì 10 nínú 10% lórí ó mú bọ̀bọ̀ yìí ó fẹ́ nà tí ẹ bàjẹ́ ó nà tó jù lọ kì í ṣe ọ̀dọ̀dọ̀ gbà yẹn pé òun fẹ́ lọ àwọn èèyàn ní kó dúró lóun fẹ́ lọ sẹ́ẹ̀ aláwọ̀ èèyàn ní ẹ̀ kò bóore ní kò ṣe kíní kan because ó mọ nǹkan tó ń face. ó ṣe live video kan facial expression ẹ̀. wọ́n ló tún wá máa ń fọlọ́pàá threatening gbogbo àwọn victims. wọ́n ló máa fọlọ́pàá threatening wọn pé ó láwọn ọlọ́pàá tó ń bá ṣiṣẹ́ nìbàdàn pé so tó bá ti sọ pé ó fẹ́ tú àṣírí ẹ̀ báyìí ó máa fọlọ́pàá threatening wọn àwọn èèyàn ò lè sọ̀rọ̀ because inú igbó ló gbé wọn sí wọ́n ní pé tó bá dé Ìbàdàn tó bá dé wòrò inú igbó tó gbé wọn sí ọ̀kadà máa lo 1 hour kó tó débẹ̀ ọ̀kadà kò ṣe mọ́tò ọ̀kadà máa lo 1 hour kó tó débẹ̀. kí ló dé ìgbẹ̀yìn ẹ̀ ò ní da Gabriel o ìgbẹ̀yìn ẹ̀ wọ́n bá padà dáwọ́ oúnjẹ fún ẹ last ni ìgbẹ̀yìn wọn ò kí ń dà. all of you should come out and call him out now you people call him out now so that wọ́n á lè mọ nǹkan tó máa ṣe fún un bóyá ká competition against Gabriel kidi Àgbàlá Gabriel or kó arrested or because báwo ló ṣe máa forúkọ èèyàn gba owó tó dẹ̀ máa mówó yẹn tó máa gbà lọ́wọ́ wọn. kò dáa. anything téèyàn bá ń ṣe ẹ jẹ́ ká máa fẹ̀rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run sí ẹ jẹ́ ká okay ó ti gbowó yẹn nìyẹn 5 million kó tiẹ̀ wá gba bóyá 2 million lọ́wọ́ ọmọ yẹn pé ó dẹ̀ gba gbogbo ẹ̀ tán very so wicked ó ti wà atlas jù gbogbo àárín the way ọgbọ́n tó sọ ni ẹ̀ńtọ́lọ̀ ti bless ó ti bless ẹ̀yẹ́ tó wà ní diaspora ẹ máa waste owó yín ẹ̀rí family tẹ̀ máa kówó fún. ẹlòmíì kò sí ìtọ́jú family kò tí ìtọ́jú ẹbí àwọn ẹbí ẹ̀ ń jẹ̀yà o ló ń donate owó online ó ń donate owó fún Àgbàlá Gabriel ó ń ṣe bí big boys big girls mo ti gbọ́ mo donate 5 million mo donate àwọn family yìí dẹ̀ wà tọ̀run pàkí àwọn ẹbí yìí ẹlòmíì ọmọ ìyá ẹ̀ ọmọ bàbá ẹ̀ tó wà nílùú òyìnbó kò ṣe rí inú yín ẹ wá ń donate orí owó òfò ẹ lè donate fáwọn gidi. ìwọ tó bá comment orí burúkú lọ́dà comment section mi tó support Gabriel èpè àyájọ́ tí Gabriel bí ayé Gabriel ṣe máa ṣe jẹ́ kán sọ̀rọ̀ ṣé ká jẹ́ kán sọ̀rọ̀. fídíò wa máa fi go viral ni jẹ́ ká everybody sọ tiẹ̀ because opinion ti wá lélẹ̀ and everybody are entitled to your opinion so let everybody say their mind it's a free world.